àǹbì kan. Nínú interview yín tí mo wò kábíyèsí ọba Libya ọba Yorùbá nílùú Libya, ẹni ọba wà ní Germany ọba Yorùbá wà ń gbá ọba Yorùbá wà láwo. Ohun tó ní ìtinú wa dùn sí ni ká má bàa sọra wa nù. Ibikíbi tá a bá dẹ̀ wà gẹ́gẹ́ bí ìwọ ọmọlúàbí wa ká lè bá a lò lórí. Ṣùgbọ́n kábíyèsí bẹ́ẹ̀ ṣe ní àwọn ìbéèrè yẹn lọ́kàn ara yín, tẹ́ ẹ bá ti gbàṣẹ ìbéèrè tó tún kù rèé, àwọn ibi tẹ́ ẹ lọ́ba wà yẹn ṣé bí ilẹ̀ àràbù ni wọ́n ṣe rí? Ṣé wọ́n fọwọ́ sí i láti jẹ́ kẹ́ ẹ jọba, ṣé àwọn náà lọ́ba nílùú wọn? Ṣé ẹ fẹ́ gbọ́ kábíyèsí? Lóòótọ́ ibi gbogbo láàyè ti gbà wá, ṣùgbọ́n a ní àwọn ọ̀tá tó pọ̀ tí wọn ò fẹ́ràn wa, pàápàá jùlọ nílùú àràbù. Mo fẹ́ kẹ́ ẹ rò wípé ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí, àwọn Hausa community ṣé ẹ mọ̀ wípé wọ́n ti kọ lẹ́tà síjọba Libya wípé àwọn ò fẹ́ ọba Yorùbá. Ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà tí ò fi ní dìjà? Torí pé lẹ́tà lẹ rí inú àwọn ará bíi a gbọ́dọ̀ sọ pé inú wọn dà tàbí kò dà, ṣùgbọ́n lọ́kẹ̀mí àti ẹ mọ̀ pé wọ́n fẹ́ràn jàngbọ̀n, wọn ò ní sọ pé ọmọ Nàìjíríà kan náà ní. Tẹ́ ẹ bá ti wá múra, ṣé múra yẹn ò ní jẹ́ àkóbá fún àwọn ọmọ Yorùbá tó ń gbé nílẹ̀ Libya? Ṣáwọn ará Libya ò ní rí yín bíi pé ẹ fẹ́ wá gbalẹ̀ mọ́ àwọn lọ́wọ́ kán dẹ̀ fi kanra yẹn mọ́ àwọn ọmọ Yorùbá tí ń wá ọrọ̀ ajé wọn ní jíjẹ mímu ń bẹ̀?